Ọlọ́run mọ̀ kẹ́rin ara wa o. Máa gbọ́. Mo kí yín, mo tún kí yín káàbọ̀ sórí ètò yín, ètò wa ìtàn àti òwe Yorùbá. Ẹ kú ọjọ́ méjì ọjọ́ mẹ́ta. Àṣà ọ̀pẹ ló kó bẹ́ẹ̀ ní ọ̀nà ló jìn, kó lè dáa náà ni, kó lè dáa ni, kó lè dáa ni. Mo kí gbogbo ẹ̀yin olùfẹ́ ètò yìí, mo kí yín káàbọ̀ sórí ètò yín, ètò yìí. Lágbára Ọlọ́run, ibi tó rọrùn ni ó máa kọ sí àti èmi àti ẹ̀yin. Ibi tí a ti ń dájọ́ ọjọ́ ti ń ṣe bí ijọ́ mélòó kan. Ṣùgbọ́n Ọlọ́run Olódùmarè ó ti wá fún alákòókò báyìí o. Lónìí la ó bẹ̀rẹ̀ ìtàn Òwu o. Òwu Òdùrú, Òwu Òdùrú, Òwu Òdùrú, ọmọ asùnrò gbìmọ̀, ọmọ lágun adé, ọmọ lágun àrè tó lòwu. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n ti sọ oríṣiríṣi ìtàn nípa Òwu, ṣùgbọ́n lónìí o, ẹ gbọ́ tuntun o, ẹ gbọ́ tuntun lágbára Ọlọ́run. A tún fara wa ní tẹ̀ǹtẹ̀ ọ̀rọ̀ láti tún fi òye láti fi yé wa nínú ìran tí a lè kà ní ìran ìpìlẹ̀ tó jẹ́ pé àtọ̀tún o àtòsí wọn Ilé Ifẹ̀ láàwá wọn sí òun lòwu Òdùrúkú o. Mo kí yín o bàbá mi Olówu ti Kúta, bàbá Oyèlúdé Màkámà, Ọlọ́run ó jẹ́ kẹ́mi bàbá ogun, bàbá wa Olówu ti orílẹ̀ Òwu, Ọlọ́run ó jẹ́ kẹ́ ẹ pẹ́ fún wa bàbá. Òwu Ìgbólé tọ́dàgbọ́ Òwu tọ́wá dorílẹ̀ Òwu lónìí. Bàbá wa Olówu ti Òwu Abẹ́òkúta, mo kí yín o àti gbogbo ẹ̀yin bàbá kábíyèsí Olówu káàkiri. Mo kí ọmọlágun adé, ọmọlágun àrè, mo kí bàbá wa Àrẹ̀mú Ọbásanjọ́. Túálè bàbá, ọwọ́ méjì fèèyàn kan, bàbá nìyẹn o. Bàbá tó rí ọ̀pọ̀ orí ọ̀fẹ́ gbà tó tún ráàánú mọ́ tiẹ̀. Gbogbo ẹni ó bá ti rí mọ ìtàn bàbá yìí, ẹ lọ ka my word. Ẹ bá bàbá yìí yọ̀, ẹ sì máa bẹ Ọlọ́run kọ́lọ́run jẹ́ kórí tiyín náà dára. Nínú ẹni tó rí orí ọ̀fẹ́ tó sì tún rí àánú gbà, orí ọ̀fẹ́ tó dàpọ̀ mọ́ àánú, bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́ ó jẹ́ kan o. Ó ṣèjọba ológun, ó sì ta lágbádá. Ó rí ibi tó korò nínú ayé, ó sì rí ibi tó dùn jù. Bàbá lágbára Ọlọ́run ó ti dùn, ó ti pọ̀, ó ti pẹ́, kò ní kan fún yín. Lónìí a fẹ́ sọ̀rọ̀ nípa Òwu. Àwọn wo ni à ń pè ní Òwu? Kí sì ni ìtumọ̀ Òwu? Mo sọ ní ìjọ́sí, ṣé rí ọ̀pọ̀lọpọ̀ àwọn baba ńlá wa nígbà náà, iṣẹ́, ìwà, ìṣe òun ló sọ ọ̀pọ̀lọpọ̀ wọn lórúkọ. Òwu kìí sorúkọ. Òwu kìí sorúkọ. Ìhà mélòó ni Òwu ní nílé Ifẹ̀? Torí tá a bá ń pariwo ọmọ Odùduwà, ọmọ Odùduwà, ọmọ Odùduwà, ṣé ọmọ Odùduwà ni Olówu lóòótọ́? Báwo ló ti jẹ́ o? Òun la fi fẹ́ wo ìhà kíní tó jẹ́ ìhà Ọbàtálá àti ìhà kejì tó jẹ́ ìhà Odùduwà. Báwo ni wọ́n ṣe kanra wọn? Ṣé rí gbogbo ìran ló ní ìtàn àgbélẹ̀rọ tá à ń pè ní myth. Bí àwọn Àràbù ṣe ní tiwọn, làwọn Júù ní. Gbogbo ìran tó bá ti jẹ́ ìran ìpìlẹ̀, àwọn Kẹ́mẹ̀, àwọn Yẹ́mẹ̀, gbogbo wọn, àwọn Tímà, gbogbo wọn ni wọ́n ní. Bẹ́ẹ̀ náà ni Yorùbá náà ní. Lára ìtàn àgbélẹ̀rọ òun ni ká sọ wípé Odùduwà ńgbà tó ń tọ̀run bọ̀, ó gbé adìẹ lọ́wọ́, ó gbé erùpẹ̀ lọ́wọ́. Ọbàtálá mẹ́mu yó, kò wá lè parí iṣẹ́, Odùduwà wá gbé ọlọ parí ẹ̀. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kúkọ míìtì ni. Ṣé rí tí ò bá ti yé wa nínú ìtàn, a wà àgbélẹ̀rọ kan láti fi tẹ́ ara wa lọ́rùn pé bó ti ń láti rí rèé. Fún àpẹẹrẹ, wọ́n ní ojú sánmọ̀ tẹ́ ń wò yìí, ó sún mọ́lẹ̀ tẹ́lẹ̀. Ẹnìkan ló jí yán yó lọ́wọ́ afọwọ́ nu ojú ọ̀run, lójú ọ̀run fi rí bálabàla. Ọlọ́run wá bínú, ó gbé lọ sókè. Bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀bà nínú gbogbo ìtàn ìran. Ṣùgbọ́n tá a bá ń sọ ìtàn tó jẹ́ ojúlówó, tá a sì ń sọ ìtàn bó ti yẹ kí ìtàn orí,
ta ni bàbá Olówu, kí ni ìtumọ̀ Olówu? A lè má lè parí ètò yìí ní abala kan, ó ṣeéṣe kó jẹ́ abala méjì tàbí mẹ́ta. Ẹ sì mọ̀ pé mi kì í fẹ́ kí tàn wa ó gùn púpọ̀, ṣùgbọ́n dàbí ẹni wípé yóò mọ̀ gùn díẹ̀díẹ̀ báyìí, torí pé ètò náà ti ń fi ìdí múlẹ̀. Mo wá bẹ̀ yín, mo tún fi Ọlọ́run bẹ̀ yín, ẹ bá wa like, ẹ bá wa share, ẹ bá wa comment. Nígbà tẹ́ ẹ bá like, tẹ́ ẹ share, àwọn Facebook, àwọn YouTube, wọn ò ní rí wa bí ẹni pé a ṣe àtẹ́wọ́gbà. Ẹ bá wa pín káàkiri, ẹ jẹ́ kó délé, ẹ jẹ́ kó dé oko. Lọ́nà kí ni orúkọ baba ńlá àwọn Òwu? Àwọn kan gbà wípé Lágun Adé ní jẹ́, àwọn kan gbà ipò náà ní jẹ́ Lágun Arè, àwọn kan sì gbà wípé Àlùgbùà gan ni orúkọ rẹ̀. Lágun Adé, Lágun Arè, Àlùgbùà. Tá a bá ń kí àwọn Òwu, ẹ wò ó, ẹ̀yin ìran tí a wà ń bẹ̀ yìí, ẹ jẹ́ ká gbóṣù bàràbàǹtẹ̀ fún bàbá wa Àjọbíewé. Àwọn wọ̀nyí ti ṣiṣẹ́ o, bàbá ẹ̀mí yín ó gùn o. Wọ́n ti ṣiṣẹ́, wọ́n ti ṣiṣẹ́, wọ́n ti ṣiṣẹ́, wọ́n ti gbìyànjú. Ẹ jẹ́ á tún gbọ́ díẹ̀ nínú tí bàbá wa, iṣẹ́ tí bàbá ti ṣe. Bàbá Ọlá nílà ń jẹ́ o. Ṣé ẹ̀ ń gbọ́ o? Ẹjẹ́ ara ló bẹ̀. Ṣé ẹ ti rí Lágun Adé, Lágun Arè, Òdùrùkú, orúkọ bàbá yìí pọ̀. Báwo ló wọ́n ti wá di Òwu? Iṣẹ́ tí bàbá yìí ṣe ń gbà náà ni iṣẹ́ òwú gbígbìn, òwú ríran, iṣẹ́ tó lówó lórí ni. Títí di bá a ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, iṣẹ́ òwú gbígbìn, káná òwú, owó tó wà bẹ̀ pọ̀, iṣẹ́ gbajúmọ̀ ni. Bàbá yìí a máa gbin òwú. À ń lọ ilé bàbá Olówu, a fẹ́ lọ kí bàbá Olówu, òun ni wọ́n pè tó di bàbá Òwu, òun ni wọ́n sọ di Òwu. Ọmọ Ọbàtálá ni. Tí wọ́n bá ń kì wọ́n ní ìdí Ọbàtálá, tí wọ́n bá ń kì wọ́n ní ìran àti Ọbàtálá, wọ́n á máa kì wọ́n pé ọmọ Olúkesí, ọmọ arídìí ogun ròyìn ogun bàárà fàgbẹ̀, ọmọ òṣónú ilé ògbà àrò àrò ògbáró, ìlàsà ògbómi tútù rẹ̀, kí ló lómi tútù fẹ́ fi ìlàsà ṣe? Oríkì ìran Ọbàtálá kan ni àwọn Olúòjé lẹ́gbẹ̀ẹ́ kan, Ọbàtálá lẹ́gbẹ̀ẹ́ kan. Ṣé rí gbogbo ìran èmi l'Odùduwà ní Ọbàtálá, Ọ̀rànfẹ̀, Ọbalùfọ̀n, Oòduà, Ọ̀rúnmìlà, wọ́n ní bí wọ́n tún ṣe kanra wọn káàkiri. Àlùgbùà yìí, òun ló wá fẹ́ Ìyàn Adé ọmọ Odùduwà tó jẹ́ obìnrin. Ẹ farabalẹ̀, Àlùgbùà jẹ́ ọkùnrin, ìran Ọbàtálá ni. Torí náà tá a bá ń sọ nípa Àlùgbùà, tá à ń sọ ọ̀rọ̀ ìran Òwu lónìí, tá a sì ń sọ̀rọ̀ ìran Olúfọ́n. Bàbá mi Peter Ìpàdéọlá, Ìlúfẹ́milóyè, apátápìtì ọkùnrin, kábíyèsí mo sí fìlà forí adé o. Mo máa mọ̀ dé fìlà yìí ni, ìran wọn ní dé fìlà yìí. Rẹ́ nìkan rí mi níjọ́ kan, ẹ̀yìn náà dé fìlà bí Aláàfin. Kí wọ́n tó bí Ọ̀rànmíyàn ni wọ́n ti dé abetí ajá. Ó sì ní ìwúlò, ẹ máa wò mí o. Tó bá di àsìkò òtútù, torí pé wọ́n á máa kì wọ́n ní ọmọ olómi tútù ẹsẹ̀ òkè. Màá ṣàlàyé nígbà tá a bá débẹ̀. Tó bá di àsìkò òtútù, ẹ wò mí o. Ara ìwúlò fìlà yìí rè. Wọ́n pa mí tí báyìí. Kò síbi tẹ́ ẹ ti rí àwòrán Ọbàtálá, bẹ́ẹ̀ ti rí bí wọ́n ti dé fìlà yìí rè.
nígbà tẹ́nìkan mu tí yó lẹ́nìkan mẹ́mu yó nìran Ọbàtálá kì í fi mẹ́mu. Ẹ bá fẹ́ mọ ìdí tí ìran wọn kì í fi mẹ́mu ní tòótọ́ tààràtàrà ẹ lọ bá bàbá Olúfọ́n. Bàbá Olúfọ́n ní ìtàn òríjínà lọ́wọ́ tí ì ṣètàn àgbélẹ̀rọ tí ì ṣe míìtì. A sì ń bọ̀ bẹ́ẹ̀ torí pé ara aṣẹ́ wa náà ni ńlá fi ní pé kẹ́yìn náà ràn wá lọ́wọ́. Ọlọ́run ràn gbogbo wa lọ́wọ́. Obìnrin tí wọ́n ń pè ní Iyùnadé yìí ó jẹ́ ọmọ Odùduwà. Òun ni Àlùgbùà fẹ́. Nígbà tí Àlùgbùà fẹ́ wọ́n bí ọmọkùnrin kan. Ọmọkùnrin yìí ni wọ́n ń pè ní Ajíbọ́sìn. Orúkọ rẹ̀ pọ̀ o ṣùgbọ́n kí ló sọ lórúkọ míì àdébẹ̀ à ń pè ọmọ yẹn ní Ajíbọ́sìn. Ajíbá olùsìn ó túmọ̀ sí ọmọ tí ó jí bá Ọláńlé bígbà tá a sọ pé ní ìsìn tá a sọ ọmọ ní Ajíbọ́lá tàbí Bọ́láńlé. Ajíbá olùsìn ọmọ ọlọ́rọ̀ ni nídìí bàbá ọmọ Ọbàtálá. Àwọn là ń pè ní ọmọ Olúfẹ̀ nílé Ifẹ̀ lónìí. Ọmọ Olúfẹ̀ wà, ọmọ Ọlọ́fin wà, ọmọ Àdìmúlà wà. Iyùnadé ló bí Ajíbọ́sìn fún Àlùgbùà. Ọjọ́ ń ṣe bí ọjọ́, ọmọ yìí ń dàgbà. Wọ́n wá gbé kí Odùduwà. Ṣé rí ká fi ìlẹ̀kẹ̀ ká fi ṣe ọ̀ṣọ́ ká dé ìfìlà tó dáa ká ṣoge Ifẹ̀ ló ní, Yorùbá ló ní. Ara orin Ifẹ̀ kan ọ̀dọ́mọdé Ifẹ̀ oge lẹ̀ ẹ́ ṣe o. Wọ́n bá bàbá nínú ọlá ńlá, wọ́n bá bàbá Odùduwà nínú ọlá ńlá. Fìlà tó dé wọ́n fi ọ̀ṣọ́ yí káàkiri jẹun. Ọmọ yìí lọ bí ọmọ, àwọn kan sọ pé bí ọmọ ọdún méjì, àwọn kan ní kò tí tó bẹ́ẹ̀, àwọn kan ní ó ṣeéṣe kó jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n tá a mọ̀ ní pé ọmọ yìí ò tí dàgbà púpọ̀, ó ṣeéṣe kó má tí tọdún méjì. Ó ń wo fìlà tí bàbá dé. Ṣé ẹ mọ̀ pé gbogbo ohun tí ọmọdé bá ní tó bá yà lẹ́nu ń tà ń pè ní curiosity nìyẹn. Tó lóyìnbó ń pè curiosity. Ọmọdé fẹ́ mọ bó ti jẹ́, ó ti ń fọwọ́ takini díẹ̀díẹ̀ ń bò yá bàbá gbé mọ́ra. Adé yìí ló ń wò, ó ń fọwọ́ ta, ó ń rẹ́rìn-ín, inú bàbá náà dùn, bàbá bá ṣí ó gbélé lórí. Inú ẹ̀ dùn, ó jù lórí lọ, tí a gbélé lórí jù lórí lọ. Ẹ máa àwọn ọmọ wa bá gbá àwọn ọmọ kéékèèké wá kí wa àwọn ọmọ bá rí tá dé fìlà, bàbá dé fìlà fún inú wa máa dùn. Nígbà tó yá Iyùnadé kúnlẹ̀ sọ fún bàbá rẹ̀ òun ti fẹ́ máa lọ bàbá. Ó dà, wọ́n mú ẹrú, wọ́n mú owó, wọ́n mú ohun ọ̀ṣọ́, wọ́n kó fún ẹ máa lọ. Bá ń gbé adé mi o, ọmọ yarí o, ọmọ bú sẹ́kún, ẹkún tá a wí pọ̀. Ó dà, ẹ ní sùúrù, ẹ jókòó, bọ́ bá sùn àá ṣì lórí ẹ̀, kò ní pẹ́ sùn lọ. Ìyá rẹ̀ gbé mọ́ra, Iyùnadé ìyá rẹ̀ gbé mọ́ra, wọ́n fàtẹ́gùn sí. Lóòótọ́ lódodo ọmọ yìí sùn lọ, Ajíbọ́sìn sùn lọ o, ó sùn lọ lẹ́sẹ̀ ìyá rẹ̀. Kẹ́lẹ́ wọ́n ṣí adé yìí lórí Ajíbọ́sìn. Bẹ́ẹ̀ ló tají ló tún fẹ́ kú gé. Ha! Àlejò ńlá rèé o. Ẹkún tàbí ìpọ̀. Bàbá bá tó gbé ní lórí, ó tó dákẹ́. Ó tún mú ṣe gàdà, wọ́n tún ṣí, ó tún bẹ̀rẹ̀. Àwọn òpìtàn jẹ́ gbọ́dọ̀ mọ̀ wípé ẹ̀ẹ̀méje ni wọ́n gbé adé ilé ọmọ yìí lórí tí wọ́n sì ń ṣí tó sì ń sunkún tó sì yarí. Bàbá bá kúkú ní kí kúkú sẹ́yọ kan yìí ni mo ní, ẹjẹ́ akúkú gbé fún kó máa gbé lọ. Wọ́n wá nà sí ẹkún tó ń sun ni wọ́n ti sọ di asunkún gbadé, kìí sorúkọ rẹ̀. Bàbá náà dé sí
ó sì súre ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá lọ́mọ ìtẹ́ tó fi gba adé ó sì pẹ̀lú oríkì wọn lónìí tá a fi ń kì wọ́n pé ọmọ asunkún gbadé ọmọ afọ̀rọ̀ gboyè ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá ni wọ́n fi gboyè lógo ọmọ Ọlábẹ́rinjọ owó òdùrú ọmọ asòro gbìmọ̀ ẹgbẹ́ gbogbo ìmọ̀ tí wọ́n ti gba lẹ́ẹ̀méjèèjì pé kágbadé yìí lórí ọmọ yìí ẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹta ẹ̀kẹrin ẹ̀karùn ẹ̀kẹfà ẹ̀keje ni wọ́n fi sọ ní asòro gbìmọ̀ ló fi wà ní oríkì wọn ọmọ asunkún gbadé ọmọ afọ̀rọ̀ gboyè torí bó ti ń sunkún ló ń ṣàròyé ẹ̀rí pé àwọn ọmọ kan wà bóyá wọ́n ń fẹ́ nǹkan kankan fún wọn tàbá bù wọ́n ní nǹkan kankan tàbá jẹ wọ́n níyà lọ́nà kan wọ́n máa sunkún wọ́n ọmọ asunkún gbadé ọmọ afọ̀rọ̀ gboyè wọ́n wá na adé sí ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá ni wọ́n fi gboyè lówu ọmọ Ọlábẹ́rinjọ òwú òdùrú asòro gbìmọ̀. ẹjá wá bọ́ sí apá kejì ọmọ yìí ti ládé bàbá rẹ̀ náà ládé sọba méjì ó mọ̀ gbé ní ìlú kan ẹ má sì gbàgbé wípé Ilé Ifẹ̀ tẹ́ ń wò yẹn o ní gbogbo àwọn àkókò kan kò lálàáfíà ìjà àgbà ní leadership tọ́ṣù láàrin ìran Ọbàtálá ìran Odùduwà ìran Ọ̀rànfẹ̀ ìran Ọ̀rúnmìlà ó tó àkókò kan tí wọ́n pè pé ìwọ ṣàkóso àárọ̀ kémi ṣàkóso òru ó tó àkókò kan tó bá ṣe díẹ̀ kémi náà ṣe bàbá wa rò pé ṣé omi ò ní tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu wọ́n wá pè Ifá ṣe rí bàbá ti ń sọ irú ìtàn báyìí ẹ má fojú sìn yín wò àwọn bàbá wa ọmọ Jésù wọn ò sì mọ ànábì Muhammad ohun tí wọ́n mọ̀ nígbà tí wọ́n ní Ifá áńgẹ́lì tí wọ́n ń gbà náà ọ̀nà tí wọ́n fi ń bọ́ lọ́run sọ̀rọ̀ òun ní Ifá tá a bá sì wo gbogbo ìlú tó jẹ́ ìlú ìpìlẹ̀ pátá bẹ́ẹ̀ dé Saudi wọ́n nírú ètò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dé Israeli wọ́n nírú ètò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dé Jìbìtì wọ́n nírú ètò bẹ́ẹ̀ tí wọ́n fi mọ ọkàn Ọlọ́run Ifá wa sọ fún wọn wípé orílẹ̀-èdè ńlá lọmọ yìí o ẹ wà á máa lọ ohun méjì péré ni wọ́n fún wọn tí ó jẹ́ àpẹẹrẹ níbi tí ọmọ yìí ó tẹ̀dó sí ìkíní ni pé wọ́n máa wá ẹsẹ̀ erin káàkiri ibi tí irin pọ̀ sí ibi tẹ́ ẹ bá ti rí tí ẹsẹ̀ erin pọ̀ kìí ṣe kan kìí ṣe méjì kìí ṣe mẹ́ta o ìkíní nìyẹn ìkejì ni pé ẹ máa wá ẹsẹ̀ òkè níbi tẹ́ ó ti rí omi tí ó tutù yàtọ̀ gbogbo omi ló máa ń tutù ṣùgbọ́n ilé ìtún gbọ́dọ̀ tutù yàtọ̀ ṣé bí wọ́n bá dífá fún èèyàn kan nísìnyí tí wọ́n pé ibi tí erin pọ̀ sí ní kọ́ lọ tẹ̀dó sí kí ni ó ṣẹlẹ̀ Yorùbá ní àkẹ́ onífá gbàkẹrẹ mọ́ Ifá ìgbàkẹrẹ mẹ́kùn kí là ń pè ní àkẹ́ tí wọ́n bá pè yàn lọ́mọ àkẹ́ ọmọ àkẹ́ tí wọ́n bá pè yàn lọ́mọ àkẹ́ ewúrẹ́ tẹ́yìn ẹ̀gbàgbá òun ní jẹ́ àkẹ́ òun ní fáámú Ifá ò ní kéèyàn lọ ilé babaláwo kí Ifá wá sọ pé ẹbọ tó yọ sí ọ ní kó lọ mú ẹkùn wá tàbí kó lọ mú kìnìún wá bẹ́ẹ̀ ni wọ́n mú àwọn jagunjagun ẹ má gbàgbé ìdílé ọlá ni nídìí ìyá ìdílé ọlá ni nídìí bàbá ọmọ ọlá ni wọ́n wá jáde wọ́n bẹ̀rẹ̀ sí wá igbó káàkiri nígbà tí wọ́n dé Òwu Ìpólé àwọn náà ni wọ́n sọ ní Òwu Ìpólé ibẹ̀ ni wọ́n ti rí ẹsẹ̀ erin tó pọ̀ ibẹ̀ náà ni wọ́n sì ti rí omi tó tutù ńlá fi ń kí Òwu ní ọmọ Ọlábẹ́rinjọ Ọlábẹ́rinjọ ẹ̀rí tẹ́ bá rí bàbá wa Màkámà Oyèlúdé Tẹ́gbòsù Olóògùn tòwú kúta kábíyèsí mo sí fìlà fúrí adé tẹ́ bá rí bàbá ẹ wo ọ̀pá tí bàbá yẹn fi ń tẹ̀lẹ̀ orí erin lẹ́ẹ̀rí tí wọ́n máa yà síbẹ̀ gbogbo ọmọ Olówu tó bá lo ọ̀pá
tó gùn ṣe mọ̀ pọ́pá méjì ni ìkan ọ̀pá àtìlẹ̀ ọ̀pá ìlẹ̀kẹ̀ ìkan ọ̀pá irú eléyìí tí bàbá wa Ọ̀ọ̀nìrìṣà tí wọ́n máa ń lò Ọlọ́run jẹ́ kẹ́mi bàbá gùn ń tẹ́ máa rí lórí ẹ̀ ní orí erin bẹ́ẹ̀ ni wọ́n tẹ òwú ìpólédó àrùgbò àkú Ònífẹ̀ pẹ̀lú gbogbo àwọn ìran rẹ̀ pẹ̀lú Iyùn Adé pẹ̀lú Ajíbọ́sìn ọmọ rẹ̀ wọ́n kú Ònífẹ̀ wọ́n sì tẹ̀dó sí òwú ìpólé òwú ìpólé yìí ló padà di àgọ́ Òwu òun làwa ń pè ní Orílẹ̀ Òwu lónìí orúkọ ló yí padà orúkọ ló yí padà ibùgbé ò yí padà bẹ́ẹ̀ lọ́mọ yìí bẹ̀rẹ̀ sí dàgbà ó bẹ̀rẹ̀ sí dàgbà kí ni iṣẹ́ tó ń ṣe nígbà náà jagunjagun pọ̀ akíkanjú pọ̀ èkejì ni pé a máa ṣe iṣẹ́ àgbẹ̀dẹ mo ti sọ fún wa ṣé rí tó bá ń wá ìran rẹ tó ń wá iṣẹ́ ìran rẹ bóyá ó lè níran rẹ bóyá jàgùdà ni wọ́n bóyá gbéwuri bóyá apààyàn bóyá odò bóyá akíkanjú lọ sínú oríkì yìí nígbà tá a bá ń ki Òwu a sọ pé ọmọ mọ́lẹ́sẹ̀ bí àlàárì ọmọ ọba nílé arọ́ bó ni wọ́n ń pè ní arọ́ àgbẹ̀dẹ ni ọmọ abẹ̀wìrì kọ bí òjé ọmọ abẹ̀wìrì kọ bí òjé ọmọ ọba nílé arọ́ ọmọ amọ́lẹ́sẹ̀ bí àlàárì ọmọ abẹ̀wìrì kọ bí òjé kí ni túmọ̀ ẹ̀wìrì ohun tí wọ́n fi ń fẹ́ iná láti nígbàtí náà ìbá tó bá kẹ̀ dáadáa o ni wọ́n fi rọ irin tí wọ́n fi irin yẹn rọ tí wọ́n bá fẹ́ rọ bóyá ìbọn ni bóyá àdá bóyá ọkọ́ bóyá akọ́rọ́ bóyá ọ̀gọ̀ o ni wọ́n fi máa rọ́ kí wá ní tàlárì ti jẹ́ ń bẹ̀ alárì ni oge nígbà náà wọ́n ní ọmọ amọ́lẹ́sẹ̀ bí alárì mọ́lẹ́sẹ̀ ń wú ọlẹ́ ó túmọ̀ sí pé wọ́n tún jẹ́ afíjú wọ́n jẹ́ oge Ajíbọ́sìn jẹ́ afíjú Ajíbọ́sìn jẹ́ oge Ajíbọ́sìn jẹ́ ọlọ́lá Ajíbọ́sìn jẹ́ èèyàn pàtàkì ẹ lọ wo iṣẹ́ kan tá a ṣe nígbà tí mo sọ ìtàn bàbá wa Ọ̀rànmíyàn wọ́n ń pe àwọn jagunjagun ìgbà náà nílé Ifẹ̀ wọ́n ń pè wọ́n ní Ẹ̀yọ̀ àwa tí a bá ti rí Ẹ̀yọ̀ Ìkórí ẹ wo igi tí wọ́n máa ń gbé dání yẹn bí idà àwọn jagunjagun Ifẹ̀ nígbà náà bó ṣe máa ń rí nìyẹn ẹ̀yin tẹ́ sọ pé Ifẹ̀ ò ní empire ẹ̀ẹ̀mọ̀tàn ni ẹ̀ẹ̀mọ̀tàn gbogbo n tá à ń sọ empire tẹ́ ń sọ Ọ̀rànmíyàn Benin empire gbogbo empire tẹ́ ń sọ ìkò tí ì sí ètò tí ìwọ ẹgbẹ̀rún kan ọdún bẹ̀ bóyá ti Benin bóyá tọ̀yọ́ bóyá ti Dahomey kò sí ètò tí ìwọ 1000 years Ifẹ̀ sì ti wà orí tí wọ́n rí ní Ìsàwọn nígbà náà wọ́n ló ti lọ ẹgbẹ̀rún 9 ọdún sẹ́yìn ẹ wá wò sí ìsìn ó sì fi hàn pé èèyàn ti ń gbé ṣáájú àkókò yẹn nílé Ifẹ̀ kó tó di àkókò tí bàbá wa Odùduwà wọ́n ti jẹ 97 ọba nífẹ̀ yálà Olúfẹ̀ Ọọ̀ni Ọlọ́fin Àdìmúlà Òòrè wọ́n ń pààrọ̀ oyè àwọn ìran Ọbàtálá wọ́n máa jẹ Olúfẹ̀ tó bá kàn wọ́n nígbà náà wọ́n á jẹ Olúfẹ̀ tó bá kàn àwọn ìran Ọ̀rànfẹ̀ wọ́n á jẹ Ọlọ́fin títí kan àwọn Ọbalùfọ̀n wọ́n á jẹ Ọlọ́fin àwọn òye wà ń bẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bàbá wa Odùduwà lòun jẹ́ àdìmúlà ó sì nídìí ó nítumọ̀ kò sí nǹkan tí ò nítumọ̀ gbogbo tí mo sọ kalẹ̀ gbogbo ẹ̀ ló nítumọ̀ ní kọ̀ọ̀kan tàbá wà àkókò bàbá wa Odùduwà sí àkókò bàbá tó wà ń bẹ̀ ní ìsìn bàbá Adéyẹyẹ ní Tògúnwùsì ẹ̀mí yóò gùn bàbá ó jẹ́ 51 51
ọba afẹ́ sì máa ń pẹ́ ń tọ́ hàn sí ẹ jẹ́ kí n fún yín lápẹẹrẹ bàbá wa Adésọjí Adérẹ̀mí àwọn lu 50 ọdún 50 ìmí mọ bàbá Adésọjí Adérẹ̀mí mọ bàbá dáadáa mo dá wọn mọ̀ bàbá Òkun Adésíjú Adé Olúbùṣe ẹ̀rí ogun bàbá lo 35 wọ́n ti gbẹ́nu lé 36 ẹ̀rí pé àwọn méjì yẹn nìkan ti lo 86 bàbá tó wà mẹ́ẹ̀ ní ìsìn bàbá tí ń lọ ọdún 12 bàbá ò lo 200 lágbára Ọlọ́run bàbá ò ní kẹ́dúkú bẹ́ẹ̀ ni Ajíbọ́sì ṣe fìdí múlẹ̀ tó sì di bàbá Òwu ó sì tún ṣiṣẹ́ rẹ̀ lọ ó ń ṣiṣẹ́ ọdẹ ó ń ṣiṣẹ́ àgbẹ̀ ó ń ṣiṣẹ́ àgbẹ̀dẹ níṣẹ́ àgbẹ̀ rẹ̀ Òwu ní gbìn ibi tí Òwu ti jáde bàbá Òwu bàbá Òwu bàbá Òwu orílẹ̀ Òwu orílẹ̀ Òwu bẹ́ẹ̀ ni wọ́n sì tàn ká ìjọba rẹ̀ sì gbilẹ̀ Òwu ní agbára púpọ̀ púpọ̀ nínú abala kejì eléyìí láti wo agbára Òwu báwo l'Òwu ṣe jẹ́ nílẹ̀ Òtù Ògire a ti wo ìpìlẹ̀ Òwu báyìí a sì rí pé ọmọ Ọbàtálá ni wọ́n nídìí bàbá ọmọ Odùduwà ò ní wọ́n nídìí ìyá a ti wo bí wọ́n ṣe kúrò nífẹ̀ wọn ò jà kúrò nífẹ̀ ọba ò ní pé méjì láàfin òun ló gbé wọn kúrò nífẹ̀ Ifá ló sì sọ fún wọn wípé ẹ lọ ibi tẹ́ ẹ bá ti rí ẹsẹ̀ erin láfi ń kì wọ́n ní ọmọ ọlá gbérinjọ èkejì ẹ̀ẹ́rì omi tútù ní ẹsẹ̀ òkè ni wọ́n ń pè wọ́n ní ọmọ olómi tútù ẹsẹ̀ òkè ẹjẹ́ àdánù dúró níbí ẹ̀yin èèyàn wa mo bẹ̀ yín mo tún rọ̀ yín a ti wà lórí TikTok a wà ní Facebook a wọ Instagram náà láìpẹ́ a ti wà ní YouTube ṣùgbọ́n bí mo ti wí wọ́n ṣẹ̀ṣẹ̀ monetize wa ọ̀pẹ́ ẹ tí ẹ̀ bá wa yọ̀ pé a bẹ̀rẹ̀ báyìí a bẹ̀rẹ̀ pẹ̀lú òwe òní ló pé ọdún 3 gẹ́rẹ́gẹ́ tá a bẹ̀rẹ̀ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run níbi tí ètò dé ẹ̀yin ni o Ọlọ́run Olódùmarè sì ni bí ò bá sí yín bẹ̀ kò sí ìwúrí kankan fún wa ṣùgbọ́n ẹ ti lè ràn wá lọ́wọ́ jù bẹ́ẹ̀ lọ ẹ máa ṣíà ẹ máa láìkì ẹ sì máa kọ́mẹ́ǹtì títí dìgbà míì tá a tún pàdé lórí ìtàn Òwu gbogbo ẹ̀yin tẹ́ ń fi ìbéèrè ránṣẹ́ mo kúkú ń rí mò ń kà mo sì ń dáhùn ẹ ti sọ̀rọ̀ nípa Benin a ṣe nípa Benin láìpẹ́ a sọ̀rọ̀ nípa Benin títí dìgbà míì tá a pàdé èmi a máa wí pé ibi tó rọrùn ni ó kọ sí èmi àti ẹ ire o. Gbogbo ẹ̀yin ọmọ Òwu ṣe ń gbádùn ní o. Ọ̀káre. Bẹ́ẹ̀ ni. Ṣubú. Èyí tá a ní ìlú ojú.